ADC di àgùntàn tí kò ní olùṣọ́. Inec yọ orúkọ Rauf Aregbesola David Mark kúrò bí adarí ẹgbẹ́ Ariwo mọ̀ sọ o. Pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, àjọ elétò ìdìbò ilẹ̀ wa Inec ó mà ti yọ orúkọ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe National Working Committee fún ẹgbẹ́ òṣèlú ADC lábẹ́ ìdarí alága wọn David Mark kúrò lójú òpó wọn. Èyí túmọ̀ sí pé orúkọ Rauf Aregbesola tí ń ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ àti David Mark tó jẹ́ alága àpapọ̀ gan àtàwọn ọmọ ẹgbẹ́ ADC míì kò sí lójú òpó Inec mọ́. Wọn kò dá wọn mọ̀ mọ́ lábẹ́ òfin. Àjọ Inec ó mà tó tẹ̀síwájú pé òun kò ní gba ohunkóhun wọlé látọ̀dọ̀ àwọn èèyàn yìí mọ́. Bẹ́ẹ̀ ni òun kò ní dá sí ìpàdé yòówù tí wọ́n bá ń ṣe lórúkọ ADC. Inec mà sọ pé bẹ́ẹ̀ ni yóò wà títí dìgbà tí ilé ẹjọ́ gíga ìlú Àbújá tó bá dá ẹjọ́ náà. Gbogbo èyí ó mà jẹ jáde nínú àtẹ̀jáde kan tí Mohammed Haruna tó ń rí sí ìkéde àti ìlanilọ́yẹ̀ ní Inec tó mà síta l'Àbújá ní ọjọ́rú Wednesday àná. Ó ní ìgbésẹ̀ yìí ó mà wà láti má ṣe tako ohun tí ilé ẹjọ́ ń fẹ́ kó tó di pé wọn yóò gbọ́ ẹjọ́ náà tán. Wọ́n fi àwọn lẹ́tà tí wọ́n má gbà láti kóòtù gbé ìgbésẹ̀ yìí lẹ́sẹ̀, èyí tó kìlọ̀ pé Inec ó gbọ́dọ̀ yọ orúkọ Arẹ́gbẹ́ Mark Nafiu Bala Gombe tó náà fẹ́ di alága àpapọ̀ ADC àtàwọn ìyókù ó gbọ́dọ̀ yọ wọ́n dànù. Wọ́n wá fi kọ́ràn wọn pé àwọn tí ọ̀rọ̀ náà kàn nínú ẹgbẹ́ ó ní wọ́n kọ̀wé ìfisùn náà. Bákan náà ni wọ́n gbà tí orúkọ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe tí sẹ́nitọ̀ David Mark ń darí tó ti wà lójú òpó wa láti ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2025. Inec yóò yọ orúkọ wọn kúrò lójú òpó wa bí àṣẹ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti tẹ̀lé ohun tí kóòtù ń fẹ́ títí ìgbẹ́jọ́. Bẹ́ẹ̀ ni Inec ṣàlàyé nínú àtẹ̀jáde náà. Àjọ náà sọ pé òun yóò máa tẹ̀síwájú nínú òtítọ́. Ó rọ ẹgbẹ́ ADC láti má ṣe ohun tí yóò kó bá àlàkalẹ̀ ètò tí Inec tó gbé jáde fún ìdìbò ọdún 2027. Àlàyé náà tẹ̀síwájú pé ilé ẹjọ́ kò fi gbogbo ara gba David Mark bí alága àpapọ̀ ADC, èyí tó sì gbọ́dọ̀ yanjú kí àjọ elétò ìdìbò kó tó lè gbà á wọlé. Tẹ́ ò bá gbàgbé, ẹgbẹ́ ADC yìí ó ní ibi ìsádi kejì tí àwọn olóṣèlú tí kò fẹ́ darapọ̀ mọ́ APC ó ní wọ́n máa ń sá sí látìgbà tí rògbòdìyàn tó ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ẹgbẹ́ alábùradà tó sì ti ń pín sí igun ọ̀tọ̀ọ̀tọ̀. Nígbà tí wọ́n ń fèsì sí ìgbésẹ̀ Inec, agbẹnusọ ADC Bọ́lájí Abdullahi àti ìní Mobong fún PDP ó mà sọ pé Inec ṣe bẹ́ẹ̀ láti lè sọ Nàìjíríà di ìlú ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo ni. Wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ láti kó bá ìjọba àwarawa ni. Bákan náà òní wọ́n ní ìjọba APC olóńdára yìí ó yẹ kí gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ alátakò kí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe sọ. Bákan náà ni alákòóso àpapọ̀ fún Obedient Movement tí ń ṣe àwọn alátìlẹyìn Peter Obi Yunusa Tanko ó má kìlọ̀ pé ìpinnu tó lè dá rògbòdìyàn sílẹ̀ ó ní Inec mọ̀ ṣe o. Ó ní ohun tó lè dá wàhálà sílẹ̀ ó ní bí àjọ yìí bá pinnu láti máa ṣe irú èyí. Bọ́lájí Abdullahi tẹ̀síwájú ní tiẹ̀ wípé kì í ṣe ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó ní Inec tẹ̀lé. Ó ní awúrúju ìní àwíjàre náà. Ó ní David Mark tó wà nípò alága àpapọ̀ ń ló yẹ kí wọ́n fi sílẹ̀ sí ààyè rẹ̀. Agbẹnusọ ADC náà sọ pé àwọn kò ní gbé ètekéte kankan wọlé fún àjọ Inec. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò fi èrè ṣíṣe mi àti yín o. Àmín.